I need to tell you something. What's that? I love you so much. This is an expression from the depth of my heart to the depth of my soul. And it be your me. Ṣé bí ṣe rí màní báyìí gbogbo system mi dàrú. Ṣé bó ṣe rí mi tí màá rí single ni. No, actually lè tó wọ́n ìgbà wọ́n mo lórí obìnrin tó pọ̀ ni wọ́n á fẹ́ rí àwọn obìnrin jìnnà. I am highly disappointed. Come to me, oh no. You shine bright like the moon. Òótọ́ ni mọ̀ kò tiẹ̀ dá fún obìnrin kó máa jó oúnjẹ kù. Ohun tó bá jẹ́ ìtòjú ìkéde ìlú ń pè balance diet. Wọ́n manage. Ẹ ń gbé mi ṣépè ni. Òkú ọ̀hún ni ọmọ ikú tó bá délé kó kílé. Mimi. Just say Lucas, I love him and I cannot stop loving him. No. Kí ló tẹ̀ ń ṣe báyìí? Mo ṣáà ti fi Lucas lẹ̀ fún yín, so what else do you want? Àgọ́ ọlọ́pàá ni màá fi ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Ṣọ́njà lè ní. No, mo rob ni. Bẹ́ẹ̀ ni mo. Ẹnu sọ. Tó bá ti rí báyẹn bóyá kẹgbà kábọ̀ tẹ́ bá máa lose Mr. Lucas ẹ lose ẹ o. Ọba ọlọ́pẹ́, ìyìn fún ọba tí ìyìn tọ́ sí, ògo fún ọba mi òkè, ọba ògo ògo. Kábíyèsí Elédùmarè, àríìró àlá, elétí gbáròyé. Adédoyin Kúkọ̀yí lórúkọ mi. Mo dúpẹ́ pé èmi náà lẹ tún rí lénìí. Ní ọ̀sẹ̀ tó kọjá mo dágbére pé ayọ̀ àti ìdùnnú ni màá fi pàdé yín. Ọlọ́run ọba mi òkè ó dẹ̀ fòǹtẹ̀lú. Ẹ kú ilé o, ẹ̀yin bàbá. Ẹ kú ilé, ẹ̀yin ìyá, ṣe dáadáa ni. Ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò Adédoyin ti dé ọmọ olómi méjì ọmọ àtẹ̀kàn mọ́lẹ̀pọ̀ kan ìkan mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀mi lọ́mọ àròbí ọmọ àtòrì. Ètò Gbajúmọ̀ òun ni mo mú wá fún yín lénìí. Lórí ètò yìí èjìrè ará àṣokù ẹdújọ bí bàbá ọmọ ọ̀bẹ́kìṣì bẹ́kẹ́ṣẹ́ ó bẹ́kẹ́ṣẹ́ wọlé alákìsà ó sọlé alákìsà dónígba aṣọ ṣe wá ń wò pé ta ni mò ń kí ó yẹ kó ti máa yé yín wípé èjìrè ará àṣokù àwọn ni wọ́n wọlé tọ̀ mí wá tí wọ́n wá bá mi lálejò olólùfẹ́ yín àyànfẹ́ yín àyù ọkàn yín àwọn ni wọ́n wọlé wá lẹ́nìí sórí ètò Gbajúmọ̀ ẹ jẹ́ á bẹ̀rẹ̀ eré àníyàn ẹ jẹ́ á bẹ̀rẹ̀ fàájì ẹ̀yin náà mọ̀ pé lórí ètò yìí fàájì iṣẹ́ ló máa ń ṣe kí ni ó máa ń ṣàn ní lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan èní ò ní yàtọ̀ gbogbo àwọn abala yín náà ló pé síbẹ̀ o Adédoyin yín náà dẹ̀ tún ní àlejò yín kọ́ ó yá ẹ jẹ́ kó máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò ní kíákíá.
káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. ẹ ṣé. Àwọn ará ilé ńkọ́? Ó dà ń pọ́n wà. Ó dàbí àbí wọ́n wà dáadáa. Wọ́n wà. Pẹ̀lú bí mo ṣe kí oríkì yìí lẹ́ẹ̀kan, ṣé yẹ ká tún máa ní pé talent tó jókòó síwájú wa yìí. Àmọ́ fún àǹfààní àwọn bóyá tí wọn ò mọ oríkì, ó yá ẹ dárúkọ yín fáwọn tó ń wò yín lé. Okay. Orúkọ tèmi ni Taiwo Aromokun. Taiwo Ọmọbọ́láńlé, ọmọ bíbí inú Aromokun. Bẹ́ẹ̀ni. Ọmọ ìlú wo ni àǹtí Taiwo? Ogun State, Abẹ́òkúta. Abẹ́òkúta, apá abo ni l'Abẹ́òkúta. Ẹ má tọ̀jà. Kí ló dé? Èkó ló bí wa sí. Èkó la dàgbà sí. Èkó la ti ṣe gbogbo láìfù wa. Ìyẹn wá já sí pé mo rí kí yín l'Abẹ́òkúta. Àmọ́ ẹ má bínú. Ṣé ẹ mọ Iléṣà? Àmọ́ bàbá ní parọ́. Àfikún ìṣá. Èkó náà ni. Èkó náà ni kò síbi tí ìṣẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ni. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Báwo ni kékeré yín ṣe lọ? Àwọn iléèwé wo lẹ lọ àǹtí Taiwo? A lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ìyẹn Innocent Nursery and Primary School ní Surulere. Nígbà tá a ṣetán, a lọ Lagos Anglican Girls Grammar School, ìyẹn ní Surulere náà. Nígbà tá a tún wá kúrò ńbẹ̀, a tún wá lọ Lagos State University, ìyẹn LASU, lẹ́kọ̀ọ́ yìí náà ni. Lẹ́kọ̀ọ́ yìí náà ni. A lọ yẹn ẹ̀yin àti àǹtí Kẹ́hìndé lẹ́jọ́ lọ, àbí iléèwé ọ̀tọ̀ ni àǹtí Kẹ́hìndé lọ? Rárá o, a jọ glue pẹ̀lú ara ńgbà tá jọ ń bọ̀ látọ̀. Bí ìgbì bá fà ni. Bẹ́ẹ̀ni, a dẹ̀ jọ ń glue náà. Kí ni kọ́ tẹ́ lọ kà ní iléèwé gíga àti tèkó? Banking and Finance. Ṣé ìkọ̀kan náà lẹ́yìn méjèèjì náà tún jọ kà? Kí làwọn kà? Àwọn ṣe psychology. Ṣé ìkejì yín ọkùnrin ni wọ́n ní àbóbìnrin? Irọ́, obìnrin tó yanrantí. Obìnrin tó yanrantí ni wọ́n. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Òṣèré tíátà la mọ̀ yín sí àǹtí Taiwo. Ọdún wo gan lẹ bẹ̀rẹ̀ sí í ṣeré iṣẹ́ yìí? Mo bẹ̀rẹ̀ sí ní ṣe eré orí ìtàgé ní 2000. Mo sá lọ torí bàbá mi fẹ́ kí n lọ léèwé. Kẹ́ tó wọlé ìwé gíga òun lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. So ìgbà tí ó tún wá ṣe díẹ̀ mo tún wá sá padà ní 2005. Ìgbà yẹn ẹ ti kàwé tán? Ó kù díẹ̀ ká ṣe tán. Bẹ́ẹ̀. Abẹ́ ọ̀gá wo ni ẹ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí? Abẹ́ ọ̀gá mi ni Muideen Ọládàpọ̀, gbogbo èèyàn mọ̀ sí Lálá. Wọ́n dẹ̀ tún máa ń pè ní Kòsòṣì. Kòsòṣì. Ọdún mélòó lẹ lò pẹ̀lú wọn? Màá lò tó bí ọ̀gá mi. Ṣé mo yí wà lábẹ́ ẹ̀ náà torí ọ̀gá mi bàbá mi ni, bọ̀ káṣá ni bóyá bí ọdún 4 sọ́dún 5 lẹ lò pẹ̀lú wọn. Bẹ́ẹ̀. Ta lẹni tó mú yín lọ síbẹ̀ àbẹ́yìn lẹ́kọ̀ọ́ wò pé ó láti wá bọ̀dá yìí lọ o? Kí nìdí tó jẹ́ pé abẹ́ tí wọ́n lẹ ti bẹ̀rẹ̀? Lọ́dún náà lọ́hùn kò ń ṣe ń pé mo ti ẹ̀nà kan àti bẹ̀rẹ̀ sí ní ṣe orí ìtàgé. Ọ̀rẹ́ mi kan ni mo ní gbà yẹn, Bídèmí lórúkọ ẹ̀. Òun jẹ́ ẹni tó máa ń fún àwa eléré orí ìtàgé ní aṣọ. Òun ló wá lọ́dún náà lọ́hùn ló wá ya aṣọ bàbá mi. Bàbá mi ò dẹ̀ sí nílé, ó ní ìrìn àjò láàbá mọ̀ pé bàbá máa tètè dé. Ẹ̀yin bá ti káṣọ bàbá lẹ̀? Bàbá ti káṣọ àti fi dọ́ọ̀rẹ̀. Bàbá bá dé lọ́dún náà lọ́hùn. Torí pé mi jẹ́ ọmọ tí bàbá mi fẹ́ràn jù, èmi ni máa mú kọ́kọ́rọ́ wardrobe wọn dání lọ́ba dé. Èmi ò mọ̀ pé lára àwọn aṣọ tí n fi dọ́ọ̀rẹ̀, aṣọ kan wà tó ṣẹ̀ṣẹ̀ dà fóde tí bàbá fẹ́ lọ. Ìyẹn dẹ̀ wà ní aṣọ yẹn ṣáṣú ló ṣe àkóbá fún mi lọ́dún náà lọ́hùn ló bá dé o. Aṣọ ẹgbẹ́jọdá àwọn ọ̀dà o, àwọn ò rí o, wọn kì í pè mí ní Taiwo, Mọ́bọ́lá ló máa ń pè mí. Mọ́bọ́lá sà, aṣọ pátì àwọn klọ́ọ̀bù wa tá a fẹ́ lọ dà ló bá di omi ń wẹ̀. N bá yà kúnlẹ̀, n bá bẹ̀rẹ̀ sí ní sunkún. Bá mi o, ẹ mọ́ bínú o, èmi tí yọ̀rẹ̀ mi ní aṣọ. Afira ló bá ń gbaṣọ mi wá. Òun mo bá dé location lọ́dún náà lọ́hùn, bá débẹ̀, bá rọ̀rẹ́ mi. Dákun bá ń gbaṣọ. Ló bá ní ìkan lára àwọn ọ̀gá mi, wọ́n wọṣọ lọ́wọ́, ó dìgbà tán bá ṣetán. Ọ̀rọ̀ yẹn wá di bí àríyànjiyàn láàrin èmi àti ọ̀rẹ́ mi. Ìyẹn ni lára àwọn ọ̀gá mi kan, Uncle Anta lọ́rí. Ló bá ní ẹni tó lọ mú fún àwọn ò kó wá ṣe particular scene yìí o, àwọn láìkí ẹ o. Ọmọ tó ń pariwo tó ń ràn fún yẹn o, irú kárátà táwọn nífẹ̀ẹ́ sí kan lọ bá wọn pé
ọmọ náà wà ló bá pè mí déwájú wọn bá ní ẹ kí ló ṣẹlẹ̀ èmi dẹ̀ tí mo nífẹ̀ẹ́ sí ọkọ̀ àǹtà tẹ́lẹ̀ àwọn gangan mi ti láìkí wọn mi ti máa ń wò wọn bá débẹ̀ ẹ káàsán sá ẹ pẹ̀lẹ́ ẹ dákun arábìnrin ẹjọ́ ṣé ẹ lè bá mi ranjú bẹ́ẹ̀ sí ranjú báwọn yẹn kẹ́ ẹ sáré bá wa ṣe sí mi ń bá ní ẹ dákun bí n bá ranjú tán ṣé ẹ bá ń gbàṣọ bàbá mi wọn ní kò sí yọnu bí mo ṣe bá wọn ranjú nìyẹn bá bú àǹtí Tọ́lá lọ́dún náà lọ́hùn ní bá gbàṣọ mi ní n bá relé kí ni eré ọ̀hún bá jáde fún ọ ló bá di ẹ dákun ẹ bá wa ọmọ tó ń ranjú kiri yìí o ẹ bá wa lọ lọ́rẹ́ mi bá wa pè mí pé wọ́n ń pè ẹ́ o bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe lórí ìtàgé nù. kò jù bẹ́ẹ̀ lọ ẹ kí wàá ní ìhà tí àwọn bàbá yín tí wọ́n kọ sí nígbà tí wọ́n rí yín. ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ọmọ tó jẹ́ àyò bàbá ẹ̀ ó dọ̀tá bàbá ẹ̀ torí bàbá mi jẹ́ èèyàn kan tó gbẹ̀sìn gidi gan-an wọ́n pariwo fẹ́ bojú mi jẹ́ o fẹ́ ṣe o fẹ́ mọ̀ èmi dẹ̀ kẹ̀rẹ́ tí n bá ti fọkàn sí nǹkan tí n bá ti ń fi gbogbo agbára mi ṣe àti padà ó máa ń nira díẹ̀ bàbá o èmi rẹ o ò gbà mí láyè ni o condition tó wá fún mi lọ́dún náà lọ́hùn ni pé ok bó o bá mọ̀ pé o fẹ́ ṣe lórí ìtàgé o kọ́kọ́ lọ kàwé náà bó o bá kàwé ọ wà padà ṣe bọ́lá ń bá náà rẹ ìyẹn ṣe problem bí n bá ti kàwé hàn yín wọ́n gbé páálí rẹ̀ ń gbélé yín lọ́wọ́ tẹ́lẹ̀ yín lé ní ìlọ kàwé àmì eléyìí tí Ọlọ́run ti fọkàn tèmi sí yìí òun gògùn ní wàá ṣe. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Bàbá Bugatti. 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 Ẹni ọmọ tó dáa. Tuale. First daughter mi ọkọ ẹ̀ tó fẹ́ honourable ni. Honourable. Ọkọ ẹ̀. Èmi ò ṣáà like kéèyàn máa gbéra ẹni kórí ẹṣin ayan. I don't like it, daddy. Ìyàwó kápẹ́ńtà. Yes, kápẹ́ńtà kọ́ lọ́kọ ẹ̀ ni. Okay, máa fún ẹ ní màálù méjì. Màálù méjì. Màá bẹ́ẹ̀ sọ fún ẹnjìníà ọmọ mi ó fún ẹ ní 300,000 sí. Dádì tẹ́ ń wò yẹn wọ́n ní àbúrò kan tó bí ọmọ tó ń jẹ́ oyè tó ń ṣe ẹnjìníà mẹkáníìkì lèmi ṣe ń bí. Ó ti fi rọ́jò ẹni tó bí ẹ ṣáà má kọ́ ọmọ tèmi rọ. Bí ti báwo. Mo ní fàdúrà ràn mí lọ́dún bá ti rí owó máa fún ẹ ní owó. Kí ló dé? But I'm trying my best na mo ń gbàdúrà náà. Ẹ máa káàbọ̀ ó fẹ́ sọ bíi bàbá ìdẹ́ pé irọ́ ló fi ń jẹun kiri àdúgbò. Sórí bó ṣe ń lọ lẹ́ẹ̀kan nǹkan tó attract mi ni kàkà ẹ̀. Kí ni kókó inú ìwé ìròyìn sọ? Kókó inú ìwé ìròyìn ló ń gbọ́ látẹ̀kan yẹn. Arábìnrin lẹ́yìn náà dúró bíi wà lóòkan bàbá Bugatti tẹ̀ ń wò yìí fún àwọn rajà lásán ni. Mi ò mọ nǹkan tá a fẹ́ ṣe sọ̀rọ̀ wọn o. A lè filẹ̀ báyìí ká máa wo dádì níran o. Instant tí bá ti wọlé bẹ́ẹ̀ tí mo gbé báàgì dání ó yẹ kọ́pọ̀lọ́ ti sọ fún yín pé owó ló wà ń bẹ̀. Bó ṣe wà nìyẹn. Kájọ̀mí tí wàá gbóhun ti fi ṣẹlẹ̀ kí lẹ́sẹ̀ kí máa jẹ náà. Àgbàyà lé. Jọjọjọ kí ni mo lè rí fẹnu gbádùn lẹ́yìn náà. Tẹ́lẹ̀ rí fẹnu gbá ìbígbà tẹ́ ń bọ̀ ẹ rí fẹ́rẹ́ mọ̀ ni kí lè tẹ̀ fẹnu gbá kẹ́ tó wọlé. Lẹ́yìn tí mo sọ fún ẹ tínú ẹ dùn tán ìgò mélòó ló mú. Ẹ sà ìgò mẹ́ta náà lẹ fún mi tí mo mi mú kẹrin tán. Ṣùgbọ́n look my son engineer Oye let me tell you at the age of 22 go to the millionaire. Ọkọ mi ò mọ ní tó bẹ́ẹ̀. Taiwo Ma. Ẹ̀yin àti àwọn olólùfẹ́ yín ni ẹ fẹ́ jọ rìnrìn àjò báyìí. Ìrìn àjò tẹ́lẹ̀ fẹ́ rìn yìí èyí tí a gbé kalẹ̀ fún wọn láti ní àǹfààní àti ilẹ̀ mọ́ yín tipẹ́tipẹ́ ẹ ní báwo. Ẹ ṣé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni àwọn míì akọ nǹkan ni àwọn oníwèé ìròyìn nípa yín àwọn míì á ní tó báyìí ojú báyìí a máa wá wò pé ó yẹ ká mú yín àti àwọn ká mú yín pọ̀ kí ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì kó yéra yín ìdí tá a fi gbé abala ojú abẹ́ kalẹ̀ nìyẹn. Àwọn tí wọ́n ní ìbéèrè láti bi yín wọ́n wà àwọn tí wọ́n dẹ̀ fẹ́ kí yín náà àwọn náà wà ṣó yá ká sojú abẹ́ ń kó. Ó yá. Ẹ jẹ́ á sọ. Orúkọ mi ni Ọlájídé Victor Ayọ̀bámi mo ń sọ̀rọ̀ láti Agbowó UI ní Ìbàdàn níbi bí. Taiwo Aromokun jẹ́ òṣèré Yorùbá takuntakun tó yẹ pé tí má rí
ìbéèrè tó máa wù mí láti béèrè lọ́wọ́ ẹ̀ ni pé ṣé ó ṣe bí eré orí ìtàgé ló study school yẹn tí wọ́n ń pè ní theatre art ló ṣe ní ilé ìwé ni tó fi jẹ́ pé taratara ló fi máa ń ṣe iṣẹ́ pẹ̀lú gbogbo okun àti agbára kò a máa rí pé ó jẹ́ òṣèré tó yẹ pé ó ń ṣeré pẹ̀lú gbogbo agbára tó yẹ pé kò ṣe bẹ́ẹ̀ torí owó tàbí nǹkan ló ṣe wọnú film industry. àwọn èèyàn ṣe rí ẹni pé wọ́n mọ ìdílé. mo fẹ́ bèèrè náà ni báwo lọ yẹ mọ̀ pé mi ò ṣe torí owó. Anyway ẹ ṣe gan gidi gan ni àwọn ọ̀rẹ́ mi kan ló máa ń sọ pé abínibí is different from ability. Lóòótọ́ mi ò lọ sí school láti lọ ka theatre act but mo believe pé iṣẹ́ tí mò ń ṣe ẹ̀bùn látọ̀dọ̀ Ọlọ́run ni Ọlọ́run ló fi fún mi. ẹ jẹ́ àtúpadà síjú abẹ́. Orúkọ mi ni Kẹ́hìndé Àjànàkú. Mo ń sọ̀rọ̀ nílùú Ìbàdàn, mo ń gbé nílùú Ìbàdàn. Mo like Taiwo Aromokun dáadáa. Mo like tó ṣe máa ń ṣeré. Ẹ kàn bá mi advice ẹ̀ kó keep it up. Kó múra síṣẹ́. I like her because she's mother of twins. Me too, I'm a twins. So mo like ẹ̀ gan. Mo nífẹ̀ẹ́ ẹ sọ fún pé kó múra síṣẹ́ dáadáa. Ẹ ṣé o àǹtí Kẹ́hìndé, èmi náà nífẹ̀ẹ́ yín o. Èmi náà nífẹ̀ẹ́ yín torí pé ọ̀run kan náà láti jọ wá, Ọlọ́run ò ní pa náà fẹ́ wá o. Àmín o. Orúkọ mi ni Olúwafẹ́rànmi Akérèlé. Mo fẹ́ sọ̀rọ̀ nípa Taiwo Aromokun. A máa ń gbádùn iṣẹ́ tí wọ́n máa ń ṣe torí pé wọ́n máa ń fi ara ṣiṣẹ́. A dẹ̀ ní ká bí wọ́n lè rí pé tó jọ́ mélòó kan tá ti rí wọn last. Okay, àǹtí Fẹ́rànmi, ó tọ́jọ́ mẹ́ta lóòótọ́ because èèyàn ò lè máa ṣiṣẹ́ kéèyàn má ní life. Owó ọmọ bíbí ló jẹ́ kí ó tọ́jọ́ mẹ́ta ò bọ́ ẹ má wọrí a ti padà báyìí àwọn ọmọ yín ti ń dàgbà ẹ má máa rí wa padà very soon. Àǹtí Taiwo, ó ti tó eré mélòó tí ẹ ti fi owó ara yín gbé jáde? A ti tó bí 6. Èwo ni àkọ́kọ́? Èwo dẹ̀ lẹ ṣe kẹ́yìn? Aláṣẹlà ni àkọ́kọ́. Sí gbogbo ọkùnrin òun ni mo ṣe kẹ́yìn. Ọdún wo ni Aláṣẹlà yẹn jáde? Aláṣẹlà jáde ní 2007. Àwọn ìtàn tí ẹ ń gbé jáde yìí ṣé ẹ máa ń ra àwọn ìtàn yẹn ni àbẹ́yìn lẹ máa ń kọ wọ́n? Èmi ò kí ń ra ìtàn bọ̀ ǹgbà míì ó máa ń jẹ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní sàkání mi tó ṣẹlẹ̀ lágbègbè mi òun ni máa ń jókòó pé láwọn tó kù mí lájọ máa ń kọ. Àǹtí Taiwo, tí ẹ bá máa kópa nínú eré làwa ń pè àmọ́ iṣẹ́ ni lọ́dọ̀ tiyín. Tí ẹ bá máa kópa nínú iṣẹ́ àwọn nǹkan wo lẹ máa ń wò kẹ́ ẹ tó gbà láti kópa? Àwọn nǹkan tí mi máa ń wò kí n tó gbà láti kópa nínú iṣẹ́ kankan ni number 1 script tán bá mú wá fún mi. Mo fẹ́ ka script yẹn, mo fẹ́ wo bó ṣe rí, then mo fẹ́ mọ orúkọ director tó fẹ́ direct because to me image mo believe pé director tó bá ti ní orúkọ kò ní fẹ́ kó orúkọ òun bàjẹ́. So tí má ti wò pé okay tí má ti gba script mo ti ka pé script yìí wà okay àpò kí director ló fẹ́ director ìdẹ́nu màá wá ẹ̀ṣọ́ wa béèrè pé okay àwọn wo la jọ fẹ́ kópa ń bẹ̀ àwọn nǹkan tí máa ń kọ́kọ́ wò ń tèmi nìyẹn. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Èjìrẹ́ Ará Àṣokò àti Taiwo Aromokun ṣẹ́yìn ní ìbéèrè mi ìtẹ̀fẹ́ bí wọ́n ẹ wo nọ́mbà tó ń hàn lọ́wọ́lọ́wọ́ ìyẹn ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ sí. Ẹ bá wa pàdé lórí Facebook, Twitter, Instagram àti YouTube pàápàá tẹ́ bá ti tẹ Gbajumo TV, ApreelTV Plus lágbára lọ́wọ́ Ọlọ́run kedere báyìí lè máa rí wa. Gbajumo lètò ètò ní Gbajumo. I need to tell you something. What's that? I love you so much. This is an expression from the depth of my heart to the depth of my soul. Ẹni bí ọkàn mi. Ṣé ibi ṣe rí màá ní báyìí gbogbo system mi dàrú. Ṣé bó ṣe rí mi tí màá rí single ni mí. No, actually ilé tó wọ ìgbàwọ̀ mo lórí obìnrin tó pọ̀ ni wọ́n á fi ń lé àwọn obìnrin jìnnà. I am highly disappointed. Oh no. Lóòótọ́ ni mọ̀ kò tiẹ̀ dá fún obìnrin kó máa jó oúnjẹ kù.
tó bá jẹ tó jẹ ìkéjì ló ń pè balance diet. Wọ́n manage ẹ̀ ń gbé mi ṣépè ni òkú ọ̀hún ní ọmọ ikú tó bá délé kó kílé. Mimi. Just say, look at I love him and I cannot stop loving him. No. Kí ló tẹ̀ ń ṣe báyìí? Mo ṣàti fi Lucas lẹ̀ fún yín, so what else do you want? Àgọ́lọ́pàá ni màá fi ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ṣọ́jà lè ní. No, mo rob ni. Bẹ́ẹ̀ ni mo. Ẹnu sọ. Tó bá ti rí báyẹn bóyá kẹgbà kábù tẹ bá máa lose Mr. Lucas ẹ lose ẹ o. Orúkọ mi ni Anthony Ọlátúndé Ògúndìmú, àràwò tí gbogbo yín mọ̀. Ètò ní Gbajúmọ̀ ni ètò gidi. Kẹ́ máa wò pẹ̀lú Doyin Kúkọ̀yí. Ó ní kẹ́ máa wò, ẹ má yí kúrò ńbẹ̀ o. Taiwo, inú mi dùn lẹ́ẹ̀kan tẹ́ ẹ ní pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá a ń láti máa gbé àṣà àṣe àti èdè wa a ń láti máa gbé lárugẹ. Bẹ́ẹ̀ni. Àwa náà lórí ètò Gbajúmọ̀ a wá gbé abala kan sílẹ̀ láti lè fi máa dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà ìṣe àti èdè Yorùbá. Gbogbo àwọn nǹkan tó yẹ ká ti mọ̀ bí òwe, bí àyànsọ, bí ìmọ̀ nípa ìlú, àkọlò èdè lóríṣiríṣi gbogbo ẹ̀ làwa náà láwa lọ kọ́ ẹ̀kọ́ mẹ́kọ̀ọ́ wípé ká fi máa dára wa lẹ́kọ̀ọ́ nílé. Èmi ò wá lè dá ṣe o, èmi àti yín lájọ máa ṣe. Ní báwo la ṣe máa ṣe? Báwo la ṣe máa ṣe? Ẹ wo ṣùkú tó wà níwájú wa yìí. Èmi Adédoyin màá bá yín ṣí. Ẹ̀yin àǹtí Táíwò ẹ wá mú béèrè mẹ́ta. Adédoyin á wá kà, àǹtí Táíwò á wá dáhùn. Àwọn olólùfẹ́ lé wá gbọ́ àwọn bọ̀ ẹ dúró. Ẹ sì jẹ́ ká ṣe reverse. Bóyá kémi ṣì, kẹ́yìn mu, kémi wá kà, kẹ́yìn dáhùn. Ká ṣe reverse. Bóyá ká tún wò yẹn jọ mí o. Àmọ́ lẹ́nìí èmi ìlà tọ́kùn ètò yìí atọ́kùn dẹ̀ ló láti kà fàlejò. Bóyá. Bóyá. Ení, méjì, ẹ̀ta, ẹ ṣé. Ìbéèrè kẹjọ tó jẹ́ àkọ́kọ́. Koríko inú oko bàbá mi kan koríko inú oko bàbá mi kan láìláì. Ní òwúrọ̀ á hù dúdú, bí ó bá di ọjọ́ alẹ́ funfun ní hù jáde. Mi ti ẹ̀ mú ṣáà máa ń gbọ́ koríko bàbá mi kan láéláé, koríko bàbá mi kan láéláé. Ewé ní jẹ́ kì í jàgbàdo. Ibi tẹ́ ẹ wá gbé tí yín lọ yìí kò yé mi o. Nǹkan tẹ́ ẹ mọ̀ dẹ̀ ni. Lówùúrọ̀ á hù dúdú, tó bá di ọjọ́ alẹ́ funfun ni máa ń hù. Ẹ̀yà ara ni. Tí ẹ gbọ́dọ̀ má gbà. Lówùúrọ̀ á hù dúdú. Bẹ́ẹ̀ni. Tó bá di alẹ́. Tó bá máa dọjọ́ alẹ́. Á wá hù funfun. Á hù funfun. Irun orí. Irun orí. Irun orí. Bẹ́ẹ̀ni, tá bá kéré dúdú ni. Bẹ́ẹ̀ni. Tá bá máa dàgbà á di funfun. Bá lè dá iye náà. Àtọwọ́dá nìyẹn. Ìbéèrè kẹrin tó jẹ́ ìkejì. Kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni kì í bá ni jà kó má dání mọ́lẹ̀ kìtìkìtì kí ni? Nǹkan tá a máa ń lò nínú ilé ni, nínú yàrá. Bí mo ṣe lè ràn yín lọ́wọ́ tó nìyẹn. Kò lọ́wọ́. Lálaalẹ́. Bed. Kí ni wọ́n ń pè é? Ibùsùn. Ibùsùn. Ẹní àbí ibùsùn. Àròjinlẹ̀ òun ni èdè Yorùbá nílò. Tá a bá lè ronú jinlẹ̀ kò sí ní gbogbo àwọn nǹkan tó yẹ ká mọ̀ ni. Ìbéèrè kẹfà tó jẹ́ ìkẹta ó lọ báyìí. Kò lè roko kò lè yẹ̀nà ojoojúmọ́ ni àwọn ará àdúgbò máa ń daṣọ fún ní aṣọ tuntun. Kí ni? Chameleon.
òyìnbó lẹ́yìn pé o kí ni wọ́n pè ní èdè tíátíá bẹ́ẹ̀ tẹ́ ẹ bá sọ ẹ gbà nìyẹn. mi ìṣó ọ̀bọ̀ ṣókùn ṣọ́nà máa ń pè lọ́gà. ẹ láti mọ nǹkan tẹ́ ẹ ń sọ. wàhálà wa o ókè ọ̀gá. ọ̀gá bẹ́ẹ̀ ni ọ̀gá ẹ mọ̀ pé ibikíbi tó ọ̀gá bá dé báyìí àwọ̀ tó bá rí kíá ló máa pa á dà kì bá dé èèyàn lórí ni aṣọ́tẹ́ bá ti wọ̀ yẹn àwọ̀ ẹ̀yẹn báyìí lòun náà máa mú ìdí tá a fi gbé abala ilé àǹtárò bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ká lè máa dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà àti ìṣe Yorùbá ni èyí tó jẹ́ pé a máa ń wò yín lọ́tún lósì nílé abẹ̀yìn ẹ bá a máa gbáṣà wa bá a máa gbé lára. a ti ń gbé at least mo gba 3/3 that's the pass mark. bẹ́ẹ̀ ni ṣé mẹ́tẹ̀ẹ̀ta lẹ gbà ni. mẹ́tẹ̀ẹ̀ta ni. ìwà rẹ tí ó yẹ pàtẹ́wọ́ fúnra yín. pa myself God bless me. àtèmi náà. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ ó yá ẹ jẹ́ kémi àti yín ká fẹsẹ̀ rajó and Taiwo abala Gbajúmọ̀ ń jó òun ló kàn báyìí. kájó. alátijọ́ ẹ ń bá mọ mi kan láti mọ jójó. a máa jó báyìí. bẹ́ẹ̀ ni ó lè bá ń gbóhùn sókè apá yìí kò gbọdọ̀ sí wálẹ̀ ó yá. Ọlọ́run ṣàánú wa ni ẹyin jọta jó tán yẹn àǹtí Táíwò talent tó kọ. ok mi mọ̀ bóyá pásítọ̀ ni wọ́n bóyá aláàjì ọmọ ṣáà mọ̀ pé wọ́n jẹ́ Adéwálé Àyùbá. Adéwálé Àyùbá kí ni wọ́n wá pe àkọlé àwọ̀ yẹn. àǹkẹ́ bọ̀nsúwé. ẹ ṣáà ń gbọ́ òun bọ́bù. ok òun bọ́bù. bọ́bù. bẹ́ẹ̀ ni. bọ́bù. Táíwò ilé tiwa tó lọ báyìí kẹ́ bá mi kí àwọn ọmọ àwọn èjìrẹ́ ará àṣòkù báwo ni títọ́jú àwọn èjìrẹ́ gan. èmi kan mò ń tọ́jú àwọn yẹn. Ọlọ́run ló ń tọ́jú wọn. Ọlọ́run ló ń tọ́jú wọn. láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ wọ́n ní ká fún yín lẹ́bùn wípé a pè yín ẹ jẹ́ wa ní ihò nínú ẹ̀bùn wá láti iléeṣẹ́ ìyá alájẹ ìyẹn ti Lagoon àwọn náà wọ́n láwọn nífẹ̀ẹ́ yín o wọ́n ní nǹkan tó wà ń bẹ̀ kẹ́ ẹ rí pé ó tẹ àwọn ìbejì lọ́wọ́ nílé o. wàláhì mi yìí ní fi jíṣẹ́ o torí ní ẹnu ọjọ́ mẹ́ta yìí àwọn èèyàn ń fẹ́ mi lẹ́bùn. àwọn náà ń fún. àwọn ìbejì ni o àwọn ni wọ́n ìbọn yìí jà lé ní báyìí kí ló dé àmọ́ màá fi jíṣẹ́ kò sí pọ́blẹ́mù. eléyìí tí yín ni láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics and Spa tí gbogbo wa mọ̀ sí alájà shine wọ́n ní ká fún yín nìyẹn ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn kẹ́ tó wá máa lọ. mo dúpẹ́ lọ́wọ́ alájà bó ṣe yẹ pé àwọn ọmọ yín lẹ fún lẹ́bùn ó yẹ kí n kó wá kọ́ wá dúpẹ́ fún ara wọn but on their behalf ẹ ṣé o ọwọ́ yín á máa ròkè o àti alájà tó fẹ́mi náà ní cosmetics wọ́n ní lókèlókè lọ́wọ́ àfúnni ń gbé ibi tẹ̀tí mu kò ní tán bẹ́ẹ̀ o ẹ ṣé gidi gan-an. àwọn olólùfẹ́ yín nílé ń kọ́ kí ni ẹni bá wọn sọ. ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lọ́nà odò kí ni mo fẹ́ sọ náà ẹ ṣé púpọ̀ ẹ ṣé ẹ kú àìgbàgbé mi mo lọ mo bọ̀ mi ò bọ́mọ jẹ́ torí ẹ̀ sọ pé ẹ̀mẹ́ tó ń jẹ́ Táíwò mọ̀ èmi kọ́ Ọlọ́run ni ẹ̀yin náà dẹ̀ ni ẹ ṣé gidi gan. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń tẹ̀lé wa tẹ́ ẹ̀ ń nífẹ̀ẹ́ wa tẹ́ ẹ̀ ń fìwé ránṣẹ́
tẹ́ ń kí wa lọ́tún tẹ́ ń kí wa lọ́sì tẹ́tí ẹ̀ ń bá wa wo ètò yìí èmi náà fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run ọba òun lọ́ba ọlọ́pẹ́ ọlọ́run ọba abá mi máa gbé yín lọ́wọ́ sókè ẹ ní ṣàṣetì ẹ ní ṣàṣedànù à máa ríra wa bá lágbára lọ́wọ́ Elédùmarè Adédoyin Kúkọ̀yí mo fẹ́ máa fi àsìkò yìí dágbére pé láyọ̀. bàbá Bugatti. kó inú ìwé ìròyìn ló ń gbọ́ látẹ̀kan yẹn. arábìnrin lẹ́yìn náà dúró bíi wà lóòkan bàbá Bugatti tẹ̀ ń wò yìí fàwọ̀ rajà lásán ni. mi ò mọ nǹkan tá a fẹ́ ṣe sọ̀rọ̀ wọn o a lè filẹ̀ báyìí ká máa wo dáàdi ríran o. each time tí bá ti wọlé bẹ́ẹ̀ tí mo gbé báàgì dání ó yẹ kọ́pọ̀lọ́ ti sọ fún yín pé owó ló wà ń bẹ̀. bó ṣe wà nìyẹn. kákẹ́mi tí wàá gbóhùn ti fi ṣẹlẹ̀ kí lẹ́sẹ̀ kí n máa jẹ lọ. àgbàyàlé. jọjọ kí ni mo lè rí fẹnu gbánú lé iná. tẹ́ lè rí fẹnu gbá ṣebí gbà tẹ́ ń bọ̀ ẹ rí fẹ́rẹ́ mọ̀ ni kí lè tẹ́ fẹnu gbá kẹ́ tó wọlé. lẹ́yìn tí mo sọ fún ẹ nínú ẹ dùn tán ìgò mélòó ló mú. ẹ sà ìgò mẹ́ta náà lẹ fún mi tí mo mú mi mú kẹrin tán. ṣùgbọ́n look my son engineer Oye let me tell you at the age of 22 ló ti rí millionaire.